ẹlòmíín fi àbùkù ọjọ́ òkú mọ̀mọ́ wọn tó ní wọ́n ganu ló fi ń dá sọ̀rọ̀. ẹlòmíín náà tó fẹ́ comment òun náà ń comment wípé ó hẹ́ẹ̀tì Alhaji Abdulwasi Olúayé, ó hẹ́ẹ̀tì ẹ̀ ló fi ń dá sọ̀rọ̀. mo ò tí ì fi bẹ́ẹ̀ rí púpọ̀ náà àwọn èèyàn tí wọ́n tí ì fi mí mọ̀ pé ń tọ́ba àlékè ọlá sọ Anabi Muhammad àwọn Salaf ní tí wọ́n sọ kí wọ́n fi dá sọ̀rọ̀. ó lè ti wá ó bẹ́ẹ̀ mi ò tí ì rí. àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn nípa pé kílà Allah sọ kílà Ànábì sọ, a ò ní sọ ìfẹ́ inú wa. kódà bí Olúayé bá jẹ́ ọ̀tá wa, àwọn onífìyẹn rán ní tó wà lẹ́lẹ̀ yìí. alámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ọmọ fi ràn wàhálà ń sara. ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn ọmọ fi ràn ní tó wà lẹ́lẹ̀ yìí. tí Olúayé bá sọ wípé celestial bona fide of celestial làwọn, àními tó tún sọ wípé ẹtún jẹ́ àkì Allah ò ní nǹkan kan tó fẹ́ yọ ń bẹ́ẹ̀ ló fi ní kó sọ jáde lẹ́nu. kódà náà àfa àti wọ́n ti ń dá sọ̀rọ̀ ní ìsìn àfọ ológun fa tí wà ń bẹ́ẹ̀ tó sọ pé celestial lò ológun ni o. ìjà mọ̀ sọ reality náà. ìdájọ́ sẹ̀ríà lórí ẹni tó bá kó ní ẹ̀sìn tí májẹ̀mú bá pé lára rẹ̀, ìdájọ́ sẹ̀ríà ni pé ẹ pa. mò ń bọ̀ ọmọláyé wa o, mo ní tí májẹ̀mú bá pé lára ẹ̀ wà tí fáwọlì mà wá ní tí májẹ̀mú bá pé tó gbọ́ àwọn tó sì yẹ ká rí tá a bá ti rí wọ́n ní kẹ́ pa. ìdájọ́ sẹ̀ríà nìyẹn. now àwọn tí wọ́n almorita dù àwọn kò ní ẹ̀sìn ni wọ́n kò pọ́nbélé. mọ̀rítà dù wọ́n kò nínú ẹ̀sìn pọ́nbélé. because ọ̀rọ̀ yẹn máa wú tó pọ̀ káyọ̀ lẹ̀. ó dá ẹni tí ó declare ara rẹ̀ pòǹkò nínú ẹ̀sìn tí wáyé tó jẹ́ ológun kan tí ń sógun ṣé aṣọ kí mùsùlùmí ni. ìyàtọ̀ dá láàrin àtẹni tó declare ara rẹ̀ pé àní mi ò sí Islam mọ́. and again Olúayé sọ pé ò sí Islam mọ́ o. ó kàn sọ ọ̀rọ̀ yẹn ẹ má dì sí gbọ́. Olúayé ó declare wípé n ò ṣe Islam mọ́ o. báwo ni Abdul Afọlábí Olúayé ó declare rẹ̀ báwọn. wọ́n kàn sọ pé bona fide celestial làwọn tí wọ́n wí nù. wọ́n sọ wípé mi ò ṣe Islam mọ́ látòní lọ o. now ẹni tó wá sí pé òun náà declare rẹ̀ pé òun ò ṣe Islam mọ́ o, àmọ́ bí ṣe lọ ra orí ẹlẹ́dẹ̀ lọ́jà, ní ra orí asín, ní jó nǹkan, ní ra tari, ìdájọ́ wo la fẹ́ gbélé lórí? nínú sẹ̀rẹ̀ Islam mùsùlùmí tó bá lọ ṣògùn wọn ní kí wọ́n pa ni. nínú sẹ̀rẹ̀ Islam ẹni tó bá lọ ṣẹ̀sìn mọ́ tá a dẹ̀ rí pé májẹ̀mú pé lára rẹ̀ wọ́n ní kí wọ́n pa. ìdájọ́ nù tó ti yé. ṣùgbọ́n tí wàá mọ èèyàn tó yẹ kí wọ́n pa tí ó declare rẹ̀ kó ṣẹ̀sìn mọ́ àmọ́ ń ṣoògùn tí gbogbo ẹ̀ mọ̀ pa àfa ológun lélẹ̀. kí làá mọ̀ tanra wa fún náà? ṣé Islam wa ó mú oògùn ṣíṣe lọ́wọ́? ẹ mú àyà Kùránì náà wá, ẹ mú ibi tá ànábì bá ti ṣoògùn wa. ànábì lálásà àná sí wa kò dẹ̀ sí ṣòro kan lónìí tá a fẹ́ bá pàdé tá a sọ pa ìtorí rẹ̀ ṣoògùn tá ànábì ò bá ìtójú bẹ́ẹ̀ lọ pàdé. kò sí. kódà wà nínú àfáà tí ń bọ̀ ògún wọ́n bá ra mọ́tò, ó wà nínú ẹni tí ń gbẹ́bọ. àwọn náà mọ̀ náà mí mẹ́ni kankan o, ṣùgbọ́n wọ́n mọ̀ torí pé ọlá pé mi náà ti gbẹ́bọ rí ló jẹ́ mọ̀ pé àwọn kan sì ni wọ́n tẹ̀lé wa pé ẹbọ yín gbé dáa, gbogbo wọn ti kú ìsìn wọ́n mọ̀ tó ti yé. ìyẹn wá kó mo fẹ́ lọ kí wàá ní ìdájọ́ ẹ̀sìn gangan lórí pé ẹni tó bá declare ara rẹ̀ wípé látòní lọ o mi ò ṣe Islam mọ́ o, kèfèrí ni mí látòní, pé mo lọ síbi ẹ̀sìn míì látòní lọ tó declare ara rẹ̀. ẹ mọ̀ gbọ́ o, Olúayé declare ara rẹ̀ o pé látòní lọ sí Islam mọ́ o. wọ́n sì ń kílèmù wípé mùsùlùmí ni mí, wọ́n sì ń kílèmù pé alájí làwọn. kí nìkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn? àmúlùmọ́là ni wọ́n ṣe, syncretism, àmúlùmọ́là. Habib ndla officer, àmúlùmọ́là ni wọ́n ṣe. àwọn narcotic nìyẹn, àmúlùmọ́là ni wọ́n ṣe. kò declare ara rẹ̀ wípé mi ò ṣe Islam mọ́, kò dẹ̀ declare ara rẹ̀ wípé
látòní lọ o mo ti di Christian final. Wọ́n kàn sọ wípé mi ò sí, ẹ kàn sọ pé celestial ni mi. Kí wá ní òfin ẹ̀sìn? Bá àfáà mi náà ṣe declare rẹ̀ pé mi ò ṣe mùsùlùmí mọ́ o, ológun ni mí o. Àfáà tó ń lò declare rẹ̀ pé ológun ni mí o, mi ò ṣe mùsùlùmí mọ́ o. So ti ṣùgbọ́n Olúwaye sọ wípé celestial ni mi. Àfáà mi ò lè sọ pé òun bẹnu ẹgbẹ́ àìwò, ó sì wà nú ẹgbẹ́. Àìmọye àfáà tí wọ́n jọ ń bọ Ọ̀ṣun tí mò ń gbọ́, mi ò rí o, tí mò ń gbọ́. Yes saying. Now, kí wá ní ìdájọ́ ẹ̀jẹ̀ sọ lórí ẹni tó alimọ̀rítádù, ẹni tó kò ní Islam tó dé ànánsì ara rẹ̀ pé mi ò bá ń ṣẹ̀sìn mọ́. Olúwaye ò tí ànánsì ara ẹ̀. Ẹ jáde ó dìgbà tó bá ànánsì ara ẹ̀. Èyí tó ṣe syncretism nìyẹn. Àmúlùmọ́lá dẹ́ pọ̀ gan-an ní Nàìjíríà wa yìí tán pọ̀ gidi, tán pọ̀ lọ jàrá tí wọ́n ló ń kà. Kódà àfáà tó fẹ́ gbọ́ against Olúwaye àmúlùmọ́lá ló náà. Mo fi Nàìjíríà bẹ̀rù Allah. Àwọn àfikún ni hukumu man kharaja anil Islam. Ìdájọ́ ẹni tó jáde kúrò nínú Islam. Tí lọ́dọ̀ tèmi o, Olúwaye ò tí jáde kúrò nínú Islam. Àìmọ̀kan sì ń ṣe wọn lọ́wọ́ wọ́n ì jáde. Ó dìgbà tán bá ànánsì pé mi ò ṣe Islam mọ́. Wọ́n lásàlátù náà. Ó dìgbà tán bá pa àsàlátù wọn rẹ pé òun ṣe Islam mọ́ o, ń bá kírun mọ́ o, ń bá lọ Mọ́kà mọ́ o, ń bá gbààwẹ̀ mọ́ o. Mọ́ yáyì tí Olúwaye sí láyé ni. Ìyẹn kọ́ mo fẹ́ lò, ọ̀rọ̀ ń bọ̀ bí ìyẹn náà o, torí ẹni tó sì mí gbọ́. Wọ́n wá ní ìdájọ́ hukumu man kharaja anil Islam. Ìdájọ́ ẹni tó bá jáde kúrò nínú ẹ̀sìn. Habib kò sẹ́ni dátà sí mi o. Al-muritadu huwa man taraka al-Islam. Definition rẹ̀ nìyẹn o. Tí wọ́n ní kí ẹ ṣe tàríf al-muritadu. Definition rẹ̀ nìyẹn o. Al-muritadu huwa man taraka al-Islam ba'da an kana musliman biqasdin aw fi'lin yukhrij min ad-din. Definition rẹ̀ nìyẹn. Pé ẹni tó kúrò nínú Islam. Al-muritadu ẹni tó gbẹ́sẹ̀ sẹ́yìn kúrò nínú ẹ̀sìn. Huwa man taraka al-Islam, òun lẹni tó bá gbé Islam jù sílẹ̀ lẹ̀. Mo fẹ́ béèrè sí Olúwaye gbé Islam jù sílẹ̀ lẹ̀. So ti sọ pé mi ò ṣe Islam mọ́. So ti ṣe wọ́n ti change orúkọ wọn ká sọ di Emmanuel. Tí wọ́n ti change ẹ̀ náà gbọ́ o. Ba'da an kana musliman, lẹ́yìn ìgbà tó ti ń jẹ́ mùsùlùmí. Biqasdin tó jẹ́ pé ó rò wípé ṣe mọ́. Aw fi'lin àbí kò tiẹ̀ rò, ó ṣe tí gbogbo èèyàn rí life and direct. Ó ṣe life and direct tí gbogbo èèyàn rí. Ẹ̀yin yukhrij min ad-din. Nítorí ti jáde kúrò nínú ẹ̀sìn nù. Ó jáde kúrò nínú ẹ̀sìn. Bóò láti mọ̀ pé tábà ní biqasdin pẹ̀lú kó gbèrò rẹ̀. Ṣé ẹ mọ̀ pé kó tó lè gbèrò rẹ̀ a gbọ́dọ̀ interrogate ẹ̀. Láti mọ̀ pé inú ọ̀rọ̀ tí ń bá wa sọ ẹni yìí ṣe kíni ó ti jáde kúrò nínú Islam tó dẹ̀ ti ànánsì ara rẹ̀ bẹ́ẹ̀. Wọ́n interview Olúwaye, wọ́n wá ń sọ̀rọ̀ bọ̀ ló wá sọ pé bonafide celestial kódà mo kọ́ chọ́ọ̀tì. A rí i pé nínú àmọ̀kan náà fi sọ kódà mo kọ́ chọ́ọ̀tì torí pé tó wáyé pé wọ́n mọ̀ ni àwọn kan náà wọ́n ní débẹ̀ wọ́n dẹ̀ ní sọ báyẹn. Àfihàn àbúbàjẹ́ sí ń sẹ́ gangan tó gbé aago lọ́wọ́ àbí tó mú báyìí tó bọ́nu mọ́tò tí gbogbo yẹn dẹ̀ rí life and direct tó ti yé a sọ pé kíni ó ti jáde kúrò nínú ẹ̀sìn. Àlàyé wà ń bẹ̀ yẹn tó dẹ́n tó mọ̀ sí mi gbọ́ ń bẹ̀ yóò wà ní ó dá aṣọ tí wọ́n wọ̀ nǹkan sí aṣọ sẹ̀lẹ̀ kan sí ò ti jáde ni àwa sọ pé wọ́n wo aṣọ yẹn fún wọn ni wọ́n wo aṣọ yẹn fún Alhaji Wasiu Olúwaye wọ́n wọ̀ fún wọn ni àwọn kan ni wọ́n wọ̀. Mo fẹ́ béèrè pé láwàní tí wọ́n wé tí yí àgbé síbẹ̀ yẹn àìbò náà ti rí láwàní níjọ́ tí wọ́n ń ṣènáwó la rí píktọ̀ láwàní yẹn. Ǹjẹ́ píktọ̀ yìí ǹjẹ́ Olúwaye nínú chọ́ọ̀chì pẹ̀lú aṣọ yìí lọ́rùn? Àwọn kan dẹ̀ kọ́mẹ́ǹtì pé àwọn celestial àwọn ìwọ̀rọ̀ aṣọ báyìí pé àwọn alàgbà bẹ́ o wọn ìwọ̀rọ̀ aṣọ báyìí síbi kọ́mẹ́ǹtì. Kì í jẹ́ kí mo sì ń dìfẹ́ǹdì wọn o. Mo fẹ́ ká mọ̀ fojú ẹ̀sìn wo iṣu yẹn ni ká dẹ̀ fi ara balẹ̀ gidi lórí ẹ̀
ẹ̀gbọ́n táwọn afa sọ lórí ẹ̀ bíkọ́ mi mọ̀ wọ́n rí wọn al-hukmu shar'i ìdájọ́ tí ń bẹ fẹ́ni tó bá jáde kúrò nínú ẹ̀sìn àrídàtú al-islam kéèyàn jáde kúrò nínú islam kufurun wa khuruju anil millah iṣẹ́ kèfèrí ni o bálájú Olúayé bá rí fídíò yìí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ bá ti jáde kúrò nínú islam ẹ ti di kèfèrí finally ẹ ti jáde kúrò níbi tí wọ́n bí sí ẹ ti gba ibòmíì lọ torí pé inna dina inda Allahi islam yàtọ̀ sẹ́yìn nìkan whoever tó bá jọmọ mùsùlùmí tó bá fi lè gba bí ẹ̀sìn míì lọ tó kù nínú islam ó ti di kèfèrí tó bá dẹ̀ kú síbẹ̀ mọ́ta kàfíràn ó kú sí kèfèrí lànà sọ́ọ̀lì àlehìn a ò ní kírun sí la wọ́n là nẹ́dùn wálé àní sàdúrà fún yóò lọ pàdé ìbínú Allah ni tó bá jẹ́ pé lóòótọ́ ni o náà bá di kèfèrí yóò lọ pàdé ìbínú Allah ni. Naam fàhínà hukumahu alqatlu fi shar'iyyati islamiyya ẹni bá wá jáde kúrò ní ẹ̀sìn tó tọ́ o Imam Musa o wọ́n ní kí wọ́n pa ni nínú òfin islam wọ́n ní kí wọ́n pa nínú òfin islam tó wáá pé lóòótọ́ ló bá jáde kúrò níbẹ̀ wọ́n ní kí wọ́n pa wàhúwá bí ijma'in jumhuri ulama máa tawaffuri shurut apálùpọ̀ àwọn àfáà ni wọ́n sọ bẹ́ẹ̀ ó wá ní máa tawaffuri shurut tí wọ́n jẹ́ mọ́ bá pé lára rẹ̀ náà Alhaji Wasiu Ayinde Olúayé àwọn ò rí wọn belé pàbíọ́ lérè tá a fi mọ̀ wípé mọ́jẹ̀mú ti pé lára wọn ààrí wọn a ṣe kíni tá a fi béèrè wípé mọ́jẹ̀mú ti pé lára Olúayé ṣébi tó sọ jáde lẹ́nu ni nínú sẹ̀ríà téèyàn bá sọrú gbólóhùn yẹn wọ́n ní kẹ́ wà lọ ẹ wá péjòkó ẹ wá bi léèrè ọ̀rọ̀ márùn lẹ́bi léèrè tí mọ́jẹ̀mú bá wá pé lára rẹ̀ ẹ sì á gbà pé lóòótọ́ o ó ti di celestial tó tọ́ ẹ gbà pé lóòótọ́ o ó ti ṣe kíni ó ti di celestial ní tòótọ́ tí mọ́jẹ̀mú bá ṣe kíni tó bá pé lára rẹ̀ wà tí fáwọn onímọ̀ wá ní tí gbogbo ìwádìí pátá gbogbo tá a need gbogbo àwọn tá a ní tá a fi mọ̀ pé lágbájá kíní yìí o lóòótọ́ di kèfèrí tí yẹn bá ti pé lẹ́nikẹ́ni tó lè sọ pé Alhaji Wasiu Olúayé kèfèrí ni látó lè sọ wípé ó ti jáde kúrò nínú ẹ̀sìn gbogbo àwọn tí wọ́n sọ pé ó di kèfèrí àbáwọn tára di Sheikh Suleiman fa pé ó yẹ kán ṣe wáàsí ǹjẹ́ bí wọ́n léèrè tá a fi mọ̀ kí mọ́jẹ̀mú pé lára wọn àbèrè mọ́mú wa ṣàwò náà wọ́n wá ní wàyẹ̀kúnù wọ́n ní kí wọ́n pa ẹni bá di kèfèrí tí ó bá wá pa ńkọ́ wàyẹ̀kúnù dhalika min salahiyati waliyil amri awil qada'i shar'iyyi gọ́fúnà tó wá pé ẹni tí wọ́n pa ni tó kó ní Islam tó fẹ́ wọnú ẹ̀sìn ní gọ́fúnà ni ó pa á béèrè pé ṣé Nàìjíríà ṣélu mùsùlùmí Nàìjíríà tí wọ́n fi ní ẹ lọ pẹ́ni tí ò bá yẹ̀ sí mọ́ ayé gbé everybody àti kó ní Islam láti lọ sí gbogbo Nàìjíríà kódà ò gbọ́dọ̀ abuse ẹ máa gbé ẹ lọ kóòtù ni ò gbọ́dọ̀ abuse ẹ ó máa gbé ẹ lọ kóòtù because Nàìjíríà wà yìí o secular area ni wá secular state ni wá anybody lè ṣe ẹ̀sìn rẹ̀ everywhere tó bá wù ẹnìkan kò gbọ́dọ̀ disturb ẹnìkan kò gbọ́dọ̀ fẹ́nu bú ẹnìkan because bó o bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ sí Islam tó ń pariwo òun náà lẹ́tọ̀ọ́ sí láti máa lọ àgọ́ hallelujah ó lẹ́tọ̀ọ́ sí àti gbégún wọ́n wà ní ẹ̀tọ́ rẹ̀ ìlú ọ̀fàlàwà yìí kékeré kan wá fẹ́ jáde káfà kan wá ní gbọ́dọ̀ jáde eléégún yóò mọ ẹ̀tọ́ rẹ̀ ni tó bá mọ ẹ̀tọ́ rẹ̀ kò sí ẹ̀tẹ́ bí láti disturb pé kò gbọ́dọ̀ jáde kóòtù lẹ́ ti pàdé kóòtù sì bẹ̀rẹ̀ rẹ̀ pé ìlú wo la wà yìí o Nàìjíríà ti wà yìí o Mẹ́kà kọ́ o Mọ̀dínà kọ́ o Nàìjíríà sì kọ́ ló ní ẹ̀sìn kan gbogbo ẹ̀sìn lófin Nàìjíríà fàyè gbà so ẹnìkan kò lè disturb ẹnìkan níbi ẹ̀sìn ṣùgbọ́n iṣẹ́ táwọn afá gbà ni pé ẹ ṣe wáàsí fún wọn ẹ má gbégun mọ́ eégún ò dáa ẹ má kírun ẹ má bọ̀gún mọ́ ògún ò dáa ẹ má kírun òfin fàyè gbà bófin ṣe fàyè gbà Christian náà ti ṣe wáàsí for everybody mo wà níwájú tá a lè wá jọ kà àwọn ajẹ́rìí Jèhófà kọ́ yẹn ni wọ́n dẹ̀ yàdọ̀ mi wọ́n dẹ̀ ń ṣe wáàsí wọ́n dẹ̀ kún òjò fà mo dẹ̀ gbá lọ́wọ́ mo sì ká
ńgbà yóò sọ gbogbo ṣe ẹwà mùsùlùmí lèmi o ẹ̀sìn yóò kò sí tí n bá fi sí wọ́n dẹ̀ tó kí mi pé mo ṣeun wọ́n dẹ̀ ń bá ti wọ́n lọ kí ni mo ṣeun mo fààyè gba àlàáfíà ká mọ̀ síwọ́ ìkọ́ wa ní ṣé ẹ mọ̀ pé lè mọ́mù lẹ́wọ̀n ní ká mọ̀ lẹ́wọ̀n ló kù àádìí kóòtù kábọ̀ torí pé mo tàpá sí òfin ẹ̀sìn ni sí òfin Nàìjíríà nìyẹn náà wọ́n wá ní ẹni tó lè gbédájọ́ léèyàn lórí kì í ṣàwọn ènìyàn o àwọn gọ́fúnọ̀ ni wọ́n lè gbédájọ́ lé ẹni tó bá yapa Islam ìyẹn nílùú tí Islam bá wà bíi Mẹ́kà bíi Saudi bíi gbogbo ilẹ̀ tó yẹ pé mùsùlùmí ni wọ́n pọ́nbélé níbẹ̀ ṣùgbọ́n Nàìjíríà wa anybody free ṣùgbọ́n kankan táwa mùsùlùmí ní láàrin ara wa ó ní wípé téèyàn bá ló ṣẹ̀sìn mọ́ ààyè wà fún wa àti lọ bá a láti ṣìwádìí lọ́dọ̀ rẹ̀ pé kí ló fà á tó fi ṣẹ̀sìn mọ́ mò ń bọ̀ abẹ́ mùlá azọ́tún muhimma ẹ wá dé káwọn wo àwọn àkíyèsí níbi ayé o wọ́n rí ní làyà ń vaṣọ àṣà àlùkùmọ́ ìlàbàdà tàhákùkì mìíràn òkú ìrè dà fi'lan ká tó lè gbé dájọ́ rẹ̀ lórí àárí pé àkẹ́lẹ́ sọ àwọn èyí ti di kèfèrí nítòótọ́ kò kírun mọ́ kó gbààyàn mọ́ mo fẹ́ béèrè pé ẹni tó lòun lọ sẹ̀lẹ́síà ṣé ó gbààyàn rọmọdọ́nù yìí yóò gbà wẹ̀ kódà bí ò gbà pé ṣé kò lọ Mọ́kà kì í kírun kódà bí ò kírun torí pé àdélé rẹ ẹnìkan ò ní sọ pé ìkírun torí pé àdélé rẹ akàn wò lọ́ọ̀kan ni ọ̀rọ̀ sísọ kí jẹ́ mo sì ń gbé lẹ́yìn wọn o mo kàn ń sọ òfin Islam téèyàn bá ṣe irú tó lú ayé sí yẹn kì í jẹ́ pé àjáde àmọ́ sọ yìí kó ti di kèfèrí bá náà kì í jẹ́ pé akẹ́ ìyókò ní Islam báyẹn náà no ṣẹ̀rí àkọ́yẹn ní fi ń kọ̀ táwọn àáfàá mú wá wọ́n wá ní kátọ́lì pé àágbédàjọ́ lórí làyà ń faṣọ àṣà àlàkùkùmù àti ilé gbédàjọ́ lé lórí ìlàbàdà tàhákùkì ní òkú ìrí dà fi'lan onígbà tá a bá rí pé ó kẹlẹ̀ wá sí ní second farm ó dé àmì ìṣàwá rẹ̀ pé mi ò bá ń ṣe kíni mi ò bá ń ṣe mùsùlùmí mọ́ àkọ́kọ́ nù ó ní ẹlẹ́ẹ̀kejì mọ́ṣáwò ìkọ́ mọ́tìlì hujja alamọ̀rítàdì ẹ fi hujja hàn ẹ̀rí wípé ẹni tó bá jáde kúrò nínú ẹ̀sìn ìdájọ́ rẹ̀ lélẹ́yìí ẹ ṣàlàyé fún un ló wàá béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ Allah ní kí wọ́n pa wọ́n ni kó lè bá a mọ̀ pé tó ń ṣe burú jáì tó bá jẹ́ pé lóòótọ́ lolú ayé jáde kúrò nínú Islam tó wà ní òsì ara ẹ̀ lẹ́ni tó wà ní òsì ara ẹ̀ là ń sọ lẹ́ni tí májẹ̀mú pé lára rẹ̀ là ń sọ sáà lè gbé ìdájọ́ lé olú ayé lórí a lè gbé lé lórí because àbáṣọ tá fi mọ̀ pé májẹ̀mú pé lára ẹ̀ àbáṣọrọ̀ tá fi mọ̀ pé májẹ̀mú pé lára ẹ̀ ṣebí ó ṣebí tó ń sọ ni tó ń sọ lọ́wọ́ ni nígbà tí ń sọ lévù làmọ̀ tó wà sótẹ́ lọ pé àwọn àfáàlì súnà wọn mọ tí wọ́n ń sọ ká tó lè pè yẹn kèfèrí májẹ̀mú pé lára ẹ̀ kódà kan rí pọ̀ nínú kèfèrí kọ́ sọ̀rọ̀ kèfèrí bòde lẹ́nu wọn ní tí sọ wípé kèfèrí ni ọ́ wọ́n mẹ́ sọ wípé májẹ̀mú pé lára ẹ̀ ètò ìsìláàmù sì nìyẹn ìsìláàmù gbé kankan kalẹ̀ kó mọ́ ní májẹ̀mú gbogbo àwọn ìbádà dáǹsì pátápátá ló ní májẹ̀mú o ò lè kírun láyà mọ́ sálù àlá kí ẹ kẹmọ kẹ́kẹ́ pé kọ́ Allahu Akbar kọ́ sì mọ́ sálù àṣọ onírun you are wasting your time o ò lè gbààwẹ̀ Ramadan lálẹ́ mọ́jẹ́ sí pé inú oṣù Ramadan o ò lè lọ sí Mẹ́kà láláì mọ́jẹ́ sí wípé sáwùl hajj inú oṣù hajj lọ sí Mẹ́kà bẹ́ẹ̀ ni gbogbo ìdájọ́ ẹ̀sìn pátá bó ṣe ní mọ́jẹ̀mú ló ní sábà bẹ́ẹ̀ lẹni tó sọ wípé celestia ni mí àbí kò ní bẹ́ẹ̀ sẹ́wọ́n mi ò yá mi èmi àmọ́ gbégún o àìmọye légún tá a jọ ń kírun darí yóò lọ gbégún yóò sì tún wá kírun èyí tí wọ́n lé mọ́sálásí èyí ṣe tí wọ́n ṣe kíni tí wọ́n lé ní mọ́sálásí elégún sì ni gbogbo jàmáà sì mọ̀ pé ń gbégún wọ́n sì jọ kírun àṣùbà ni wọ́n sì mọ̀ pé ń gbégún wọ́n sì lé so kẹ́ tó lè gbídájọ́ ẹ̀sìn léyàn lórí májẹ̀mú gbọ́dọ̀ pé lára ẹ̀ tí májẹ̀mú bá wá pé lára rẹ̀ àwọn ayé sọ wípé lágbájá o kèfèrí nígbà náà ṣùgbọ́n àlùmọ̀rítàdù púpọ̀ náà àwọn èèyàn wọ́n jáde kó nọ́ọ̀sì lójú ayé ànábì wọ́n dẹ̀ tún padà tí wọ́n jáde bí tolú ayé kò yíjà lọ́rọ̀ tèmi o syncretism ní í ṣe àmúlùmọ́là ló ń ṣe yẹn yóò ṣe Islam yóò lọ church yóò lọ àwọn onífá wọ́n tún lọ lọ bẹ àmúlùmọ́là ní í ṣe o kí wá ní ìdájọ́ ẹni tí bá ń ṣe àmúlùmọ́là àkọ́kọ́
ọ̀rọ̀ ẹ̀sìn òye nu, ọ̀rọ̀ ẹ̀sìn ṣe kíni kò yé nẹ́fi ní ẹ wàá ṣe kíni ẹ wàá kàn láti lọ bá sọ̀rọ̀. ẹ máa gbọ́ táwọn afáàn sọ àlùwàázù lil murtaddi, ẹni tó jáde kó nú ẹ̀sìn wọ́n ní kẹ́ ṣe wáàsí fún un tó wà ní òsì ara ẹ̀ pé mi ò kírun mọ́ látòní lọ, mi ò ní gbààwẹ̀ mọ́, kódà ó kọ̀ mi mo yí kò ní mùsùlùmí, wọ́n ní kẹ́ ṣe kíni ẹ ṣe wáàsí fún un, wọ́n ní kẹ́ bá a sọ̀rọ̀. kí náà fà wí yánfà ò lè wáàzù murtaddu, wáàsí lè ṣàǹfààní fún ẹgbẹ́ àwọn àfọ onímọ̀, wáàsí ó lè ṣàǹfààní fẹ́ni tó jáde kúrò nínú ẹ̀sìn. ẹni tí ò wá jáde bíi tolú ayé tó kàn rí pé nínú statement wọn láwọn ń wá Ọlọ́run kiri, ẹ̀gbọ́n tí wọ́n wí ni wọ́n ní àwọn ń wá Ọlọ́run bá àwọn kiri. sẹ́ẹ̀tì rí pé àìmọ̀kan ló ṣe wọ́n ń wá Ọlọ́run kiri, that is pé ẹ̀sìn Islam wọn tí wọ́n ń ṣe kò yé wọn. ma kunna mu'addibina hatta nab'atha rasula, kò yé wọn, because tó bá yé wọn wọn ní sọ pé torí pé àwọn ń wá láàkiri ni wọ́n wà lọ síbi celestial. kò yé wọn rárá, wọn ní sọ bẹ́ẹ̀, ẹdínmú wọn ní sọ bẹ́ẹ̀. náà wọ́n wá ní yanfa'ul wa'zu lil murtaddi, wá àṣẹ àmọ́ wúlò fẹ́ni tó bá jáde kúrò lẹ́sìn o, bal huwa aslu shar'iyyu, òun náà nípìnlẹ̀ ẹ̀sìn. kẹ́ni bá fi lè jáde kó nu ìsìláàmù wọn ni ẹ bá sọ̀rọ̀ ni, ẹ lọ advice ẹ ṣe wáàsí fún, ẹ sọ̀dájú àlá lórí ẹ̀, òun gangan nípìnlẹ̀. mo fẹ́ béèrè, gbogbo àfáà ti sọ pé ó ti di kèfèrí pé kìnìún kẹ̀nìkan òun já lọ bá a ṣàgbọ́rọ̀ ẹnu ẹ̀, possibility wà tán bá lọ bó lè sọ pé òun ò mọ̀, tó bá lóun ti jàre ó jàre yanyan, tó bá ẹ sọ pé mi ò mọ̀ wallahi ó ti jàre yín. ìyẹn ní ìpìlẹ̀ ẹ̀sìn, ẹ kọ́kọ́ lọ bá ná, ẹ kọ́kọ́ lọ bá wọn ní bal huwa aslu shar'i, òun náà ní ìpìlẹ̀ aslu shar'i, òun ní ìpìlẹ̀ ẹ̀sìn. bẹ́ẹ̀ ni bá jáde bẹ́ẹ̀ náà lẹni bá ṣàbúrú kan náà, kódà nínú àfa àti mọ̀ sí wáàsí. mo lọ studio ọjọ́ kan lórí rédíò, àfa kan wá sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn wá papọ̀ mọ́rọ̀ tí mo fẹ́ sọ, mo wá rí i pé ọ̀rọ̀ yẹn kò bá ṣẹ̀ríà lọ. mo yẹ láti pàfàyà lórí fóònù pé ọ̀rọ̀ báyìí o kò dẹ̀ lọ, wọ́n ní mistake làwọn ṣe. kí n má apply upstairs mi dáadáa, kí n wá ní ọ̀rọ̀ táwa sọ kí n wá mọ kàńtà rẹ̀, mo ti dẹ́lẹ́sẹ̀. àwọn kan máa dẹ́sẹ̀ máa tún wá jí àtúrí pé mo bọ ọmọlúàbí rẹ jẹ́ nìyẹn, ṣé mo bí léèrè náà bóyá kó mọ̀ mọ̀. ìyẹn lè sì wí àmọ́ yín sì wí, àìmọye tí túkúrá àti sọ̀rọ̀ kú sọ ọ̀rọ̀ tó lè gbé kó nínú Islam yóò dẹ̀ tẹnu ẹ̀ bóde, ó dẹ̀ túkúrá nìyí. ọ̀rọ̀ ẹnu ó lè sọ ọ́ di kèfèrí, ọ̀rọ̀ ẹnu tá à ń sọ dá ìlẹ́nu tẹ̀ rí yẹn yóò sọ yẹn di kèfèrí. ṣùgbọ́n ká tó lè perú ẹni bẹ́ẹ̀ ń kèfèrí, à á béèrè pé ń tọ́ sọ yẹn sọ mọ́mọ́ ni, tó bá lò mọ́mọ́ àbọ̀ gbàgbé ni, àbọ̀ ọ̀rí ni, àbọ̀ ṣe mistake ni, àbọ̀ rẹ̀ ọ ni. gbogbo ìwádìí yẹn gbọ́dọ̀ pé tábàwá tó wá ní rárá mo mọ́mọ́ ni òun gbàgbé òun ṣe mistake kò rẹ̀ mí o, àwọn ẹsẹ̀ mọ̀ pé kèfèrí ni, torí pé tó sọ yẹn o ó mọ̀ọ́mọ̀ sọ bóde lẹ́nu ni. bí kéèyàn sọ pé ànábì lè gbà ń lẹ̀lẹ̀ kó sọ báyìí lẹ́nu, ẹni pé pọ́ǹtì yẹn gbọ́dọ̀ yẹ kiri gan pé ànábì ó gbà mí lẹ̀lẹ̀, tàbí kó sọ pé ànábì lè mú àárẹ̀ tó bá mú ànábì lè mú lọ níbi ìfẹ́ tó ní sí ànábì. á wà rí pé ọ̀rọ̀ kèfèrí nù, ànábì ò ní nǹkan kan tó lè ṣe fún nínú ìwòsàn, kò lè gbọ́lẹ̀ tí kú bá dé, torí pé òǹgá sọ pé tó wáá pò ń bá ọmọ kọ̀ọ̀kan ní o aburú tó ṣe òun o kò bá mọ́ sí pàápàá. a sọ pé àwa lọ bá bẹ àwa tó bá ní rárá o mo mọ̀ọ́mọ̀ sọ ni ànábì lè mú adẹ́kùn lára mi tó sọ bẹ́ẹ̀ àwa ó mọ̀ọ́mọ̀ ni o. àfà tó bá kọ bá mọ̀ọ́mọ̀ ni o, ìdájọ́ ẹ̀sìn ni pé ó ti di kèfèrí. ṣùgbọ́n àbílẹ̀ akẹwà wò pé ọ̀rọ̀ tó sọ bóde lẹ́nu a sì wá gbẹ́dàjọ́ kèfèrí lé lórí bẹ́ẹ̀ pọ́n a sọ pé ìwọ ọ̀gá lọ ṣe mistake, òun tó sọ̀rọ̀ ṣe mistake, ìwọ lọ mọ tó ń sọ. so ìrọ̀rọ̀ òdu alẹ́ yẹn gbogbo àfáàyè yóò lè gbẹ́dàjọ́ kèfèrí lé lórí, ẹ lè pè kèfèrí, ẹ lè pè kèfèrí, ẹn tẹ́ ẹ fi lè pè kèfèrí kò sẹ́ni tó ti lọ bá wọ́n náà wà tó bi léèrè pé ọ̀tẹ́ ẹ sọ yẹn ọ̀ sẹ́ni ṣe mistake ni o, àbí slip of tongue, abẹ́ gbàgbé, abẹ́ mú nǹkan gbà yẹn ni, abẹ́ ẹ̀sẹ̀ jí ni, kò sẹ́ni tó bi léèrè. ó kàn sọ báyìí adẹ̀hẹ́ olùkàgùdẹ̀ ń gbèdà wípé ó ti di kèfèrí o, rárá o
ṣẹ̀ríà kọ́ yẹn, ìdájọ́ ìsìláàmù kọ́ yẹn. Mo gbọ́ táwọn àfáà sọ wọ́n wá ní yáǹfà ló wá sùmọ̀rì tá dù ẹni tó jáde tó ló ṣẹ̀sìn mọ́ tó wà náà sí ara ẹni o wọn ni wáàsí mọ́ wúlò fún ká ṣe wáàsí fún. báyìí wọn aṣọ sáré òun náà ní ìpìlẹ̀ ṣẹ̀ríà, ẹni bá ló ṣẹ̀sìn mọ́ ìpìlẹ̀ ṣẹ̀ríà nìyẹn. ẹ̀rí wà ní yẹ́jìbù bìdáyà tó bìí kọ́bùlà àkọ́ ti ayáhádé àlẹ́ yẹn. ọ̀rọ̀ èèyàn ni fún wa wípé wáàsí là á kọ́kọ́ fi bẹ̀rẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ yẹn pẹ̀lú ẹ̀. níjọ́ tó ti sọ wípé mo kọ́ church pé celestial ni mí, gbogbo àfáàyè pátá àwọn tí wọ́n bá ní access sí fóònù ẹ̀ they have to call him to order. ẹ gbọ́dọ̀ pé ẹ ló sà ẹ sọ̀rọ̀ báyìí ṣe mọ̀ọ́mọ̀ ni. àwọn tí wọ́n láìsẹ̀ sí fóònù ẹ̀ ẹ ṣe kí ni wọ́n kọ́ lẹ́tà sí tú fóònù ẹ̀. àwọn tán bá wá láyà àti lè rí wọn á dó pẹ̀lú ẹ̀ láti bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tútù láti bá a sọ kí ló ń pè wá sí yóò yí ọkẹ ni tẹ́mi rẹ ti le yóò yí padà. kí ló ń pè wá sí àpáta tó bá le yóò sọ di rírọ̀. kí ló ń pè wá sí ẹni tó fẹ́ ṣaburú yóò yí aburú yẹn padà kò ní ṣaburú mọ́. kí ló ń pè wá sí ọmọ ilé yóò dọ̀mọ́ rírọ̀. kí ló ń pè wá sí ká fi mú kèfèrí ká sọ di mùsùlùmí. gbogbo bàbá pátá tí wọ́n máwọn eléegun tí wọ́n sọ di mùsùlùmí wáàsí ni wọ́n ṣe fún wọn. náà fi ni wáàsí nípìnlẹ̀ pẹ̀lú ẹ̀ kì í jẹ́ pé ìbọ́dé sórí social media láti mọ fẹnu àbùkù kan pẹ̀lú bá la ṣe ṣe nínú ayé yẹn. Rasulullah sallallahu alaihi wasallam àmọ́ sàpọ́nlé mọ́ kèfèrí bí ìbá ṣe gbà tán bá tó gbé ọwọ́ ọjà pẹ̀lú ẹ̀ nítorí mọ́ gbé ọjà pẹ̀lú wọn. náà wà ní wáàsí yẹn ó nípìnlẹ̀ tó yẹ kó kọ́kọ́ ṣẹlẹ̀ akiwal ulama ọ̀rọ̀ táwọn àáfàá wa sọ. àlùwàásù lè mọ̀rítàdì ká ṣe wáàsí fẹ́ni tó lè ṣe ìsìláàmù mọ́ tó wà náà sí ara ẹni o olúwayé ò tí yà náà sí ara rẹ o pé mi ò ṣe ìsìláàmù mọ́ o kò wà náà sí ara rẹ o àlùwàásù lè mọ̀rítàdì ká ṣe wáàsí fẹ́ni tó àná sí ara rẹ pé mi ò kírun mọ́ mi ò gbààwẹ̀ mọ́ kódà mi ò ṣe ájì mọ́. amúrún mọ̀ṣẹ̀rọ̀ o ọ̀rọ̀ kan tó yẹ pé nínú òfin ìsìláàmù ni ìsìláàmù ṣe lófin fún gbogbo everybody pé ẹ jókòó tí ẹ bá sọ wà mọ̀ tí lóòbù sárọ̀ a sì òfin ìsìláàmù dẹ̀ fẹ́ láti bá sọ̀rọ̀ náà kọ́bùlà al-hukmu alayhi síwájú kẹ́tó lè gbé ìdájọ́ lé lórí. dín tún àárín nǹka ó ní àlùwàásù lil murtaddi ká ṣe wáàsí fẹ́ni tó lò sí ìsìláàmù mọ́. amúrú mọ̀ṣẹ̀rọ̀ ọ̀rọ̀ kan tá a fẹ́ ni wà mọ̀ tí lóòbù sárọ̀ òfin ìsìláàmù dẹ̀ fẹ́ bí ó pàmìtì wa bẹ́ẹ̀ kọ́bùlà hukmu alayhi síwájú ká tó gbé ìdájọ́ lé lórí pé Alhaji Wasiu Ayinde o kèfèrí ni o. ọ̀rọ̀ àwọn àǹfààní yẹn lórí ẹ̀. so now táwọn àfàbà wa nẹ́mọ̀ wọn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni why táwọn wa sọ wípé nígbà tó yẹ sọ pé nǹkan tọ́ọ̀tì àìmọye Christian tó kọ́ mọ́sálásí àìmọye Christian tó kọ́ mọ́sálásí àìmọye Christian tí ń rán àwọn èèyàn ní hajj àìmọye ṣùgbọ́n sì wá àwọn èèyàn kẹ́ ń jẹ́ àǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn yóò yé wọn wàláhì kò yé wọn torí pé tó ṣẹlẹ̀ gan tẹ́ ẹ bá ní káàfáà mi ò mú ìdájọ́ rẹ̀ jáde kò mọ́ kọjá kó kàn ní olóòdì ṣẹlẹ̀ àìmọye àǹfààní tó gbé kèfèrí ni náà pọ̀ lọ jàrá lẹ́nu onítàájì wọ́n ti lọ fọṣẹ ìwọ́sẹ̀ nù gbá wọ́n ti da nǹkan sẹ́nu wọ́n ti pọ̀fọ̀ darí láàárọ̀ yìí sẹ́yìn tó pọ̀fọ̀ darí náà pé mùsùlùmí kí náà fi jó láyé lọ sọ fún mi mọ́fì kò sí. so àlàyé mi nìyẹn fún Alhaji Olúwayé a lè tí ìgbédàjọ́ lè lórí ẹ jẹ́ kó ànúṣe ààrẹ àbí tí mọ́jọ́ bá pé lára rẹ̀ àwọ̀ àṣẹ̀ṣẹ̀ wá gbé ìdájọ́ lè lórí Allahu alam kálámùsà sọ wa mo bẹ́ náà fún wọn mo bẹ́ Allah fún wọn kó tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá rí inú ẹ̀mí wọn àti pé kò rí bẹ́ẹ̀ inú ẹ̀mí wọn ìdáyà ni ò sí fún wọn kálámùsà fọ̀nà mọ̀ wọn kó ṣàánú wọn kó fi wọn mọ̀nà kó sẹ́rí ẹ̀mí wọn padà gbèsè tí gbogbo mùsùlùmí ayé jẹ nìyẹn o one spanner loss nìyẹn o one spanner loss ò nìyẹn o kò sí gbọ́dọ̀ sọnù bẹ́ẹ̀ kí wàá lóore táwọn àfáàsì tó ń bá lọ tán yẹn báwọn tó lọ di kìfìrí tán yẹn sórí àwọn àfáà wa nìyẹn ni ẹ máa bẹ lọ́ọ̀ fún bálẹ̀ òsì dá padà ni tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀
ló bá lọ di kèfèrí bẹ́ẹ̀ tó yẹ pé lóòótọ́ ni àá bẹ Allah pé Alhaji Abdulwasi Àyìndé Olúwayé o mọ́sà bá dá padà sínú Islam. wọ́n pọ̀ tá ànábì bẹ́lọ̀ fún tálà sì dá wọn padà. abẹ́ náà fún gbogbo mùsùlùmí ayé pátá ló wá jẹ́ gbèsè àdúrà láti máa tọrọ fún kí wá sóò nìkan gbogbo kèfèrí ilé yín ẹ mọ̀ bí Allah fún wọn pé kálá sọ wọn di mùsùlùmí. kì í jẹ́ wípé ẹni tí ó bá ti kú kò mọ ibi tó padà yẹrẹ sí o. gbogbo wa dá ń sọ̀rọ̀ yìí ẹni tí ò bá ti kú ẹni tó jí láyọ̀ tó kírun tó ń gbààwẹ̀ tó ṣe sọ̀látù lẹ́lì wàláì tí ò bá ti jáde kò láyé kò mọ ibi tó wọ́n padà yọ̀ sí. ló jẹ́ pé àtẹni tá à ń tọrọ fún Olúwayé Fújì àtàwa náà àjọmọ bí Allah ni kí Allah má jẹ́ padà ayé wa sínú kèfèrí àjọmọ bí Allah ni. àìmọye tó kú sí kèfèrí ó fa ọ̀rẹ́ ó fi jọ́sìn fún Allah ọ̀sán ó fi jọ́sìn ó dẹ̀ kú dẹ̀ tí ó kú báyìí ó dẹ̀ di kèfèrí kí Allah mọ̀ sí ti wá bẹ́ẹ̀ o tó láyé náà kálá mọ̀ sí ti ẹ bẹ́ẹ̀ o kálá ṣàánú rẹ o kó fi ìsìláàmù hàn iṣẹ́ táwọn àfọ dẹ̀ sí lára rẹ̀ gbọ́n àfọ tó bá súnmọ́ wọn iṣẹ́ tẹ́ ṣe nìyẹn o kó wá máa jẹ́ wáàsí fún gbogbo ẹ̀yin àfọ àtẹ̀súnmọ́ àwọn lọ́lá tẹ́ ẹ fi òdodo ọ̀rọ̀ hàn wọ́n tó já sí wípé tí ń bẹ lọ́wọ́ wọn lẹ́wà áfítà níjọba kí á bá wàláhì máa rojọ́ wàláhì ẹ rojọ́ tó yẹ pé torí tí ń bẹ lọ́wọ́ wọn ẹ fẹ́ kí wíkẹ́ di ọ̀tá wọn ẹ fẹ́ kí wọ́n hẹ́ẹ̀tì yín ẹ wá ń parọ́ fún wọn tí wọ́n fi lọ kú sínú ìbínú Allah ẹ rojọ́ o kálámọ́sá làwọn kò là wá náà kó ṣàánú wa èyí tó bá kú dẹ̀ kálámọ́sá àforíjì mi bẹ́ẹ̀ salamu alaykum wa rahmatulahi ada kẹmi medina sí adalẹ́wà ọ̀làdùn Sheriff Abiola sí adalẹ́wà Abdulsalam Sodiq kálábà mójútó yín assalamu alaykum wa rahmatulahi wa barakatuh.